ní Madina pẹ̀lú ọdún gbọ́rọ̀ tẹ́lú agbọ́ngbà kan bí ó lè ṣe Kùránì kan ní àbí àwọn ipa wo ní àwọn nǹkan omi látún gbọ́ tẹ́tún ṣe nígbà náà ṣe mọ̀ wí ẹ̀yìn lẹ́sẹ̀ ní àwọn nǹkan tẹ́tún wí nǹkan mi but ká má lọ bẹ̀rẹ̀ púpọ̀ kí ni major point tó wà bẹ́ẹ̀. Alhamdulillah yóò ti kọjá adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run well fún àǹfààní ìtàn àtàwọn tí ọba tó máa fẹ́ dá sí lọ́pọ̀lọpọ̀ ni ó ṣe lọ́run púpọ̀ láì máa kíni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Kùránì tí wọ́n tú sí Yorùbá Saudi ló commission rẹ̀ from day one. Saudi ló commission àwọn bàbá tí wọ́n sì ṣiṣẹ́ yìí wọ́n kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ pé Saudi ló ní àwọn sponsor Kùránì ẹ̀yin náà tú Kùránì tó fà á ni pé because Kùránì tí wọ́n tú sí Yorùbá tó wà ń gbà yẹn Reverend Father ló ṣe wọ́n pè ní Reverend M.S. Cole. M.S. Cole. Yes, Reverend M.S. Cole. Kí ló ṣubú tẹ̀yìn tó yẹ pé Reverend ni wọ́n máa tún máa Kùránì Yorùbá fún un so àwọn bàbá wa ni wọ́n wá ṣiṣẹ́ yẹn ń gbà yẹn pàtàkì jùlọ àwọn bàbá mẹ́ta kan bẹ lẹ́kọ̀ọ́ àgbọ́dọ̀ ṣàbòsí wọn wọ́n pe bàbá kan ní Augustus bàbá kan ní Dìndí bàbá kan Àkànní yes. Ṣé mùsùlùmí náà gbogbo wọn? Mùsùlùmí ni wọn ọmọ àwọn ará Èkó ni wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n tú Kùránì sí Yorùbá nígbà tí wọ́n tú tí wọ́n wá gbé fáwọn àgbààgbà fáà Saudi náà lọ arrange bẹ́ẹ̀ tó sísítẹ́ẹ̀mù Saudi ni pé bí wọ́n bá tú àwọn kan yẹ̀ wò bí wọ́n bá tú àwọn kan ó review rẹ̀ ká fi mọ̀ pé ṣiṣẹ́ tó yẹjú ibi tó bá kù sí wọn bá yín wò àwọn àgbààgbà fà látòrí àwọn bàbá wa mufti àkọ́kọ́ ńlọrin bàbá wa Alhaji Àgbà àwọn bàbá wa Lágége àwọn bàbá wa chief imam Ìbàdàn gbà yẹn gbogbo àwọn àgbààgbà fà àwọn ni wọ́n wá yẹ̀ wò wọ́n fún Saudi ní goa pé ó ti dá báyìí ẹ̀dẹ̀ bá wa tẹ́lẹ̀ báyìí náà wọ́n tún wá ní kọ́mítì ẹlẹ́ẹ̀kẹta ìpẹ́ọ̀dà nígbà tá a fẹ́ máa tẹ̀ yìí nísìnyí ẹ̀yin bàbá yìí ẹ̀yin ò sí ní ibi tí wọ́n ti máa tẹ̀ ní Beirut ló ní Lebanon tí wọ́n fi lè tẹ̀ àwọn ọmọ yín tó wà nílẹ̀ Lárúbáwá wọ́n wá tún pík àwọn àfáà tí wà ní lónìí àwọn òun lè pè wọ́n lọ́mọ o lórí àwọn bàbá wa Adékílékún wàzírì ilẹ̀ Yorùbá àbí okay àwọn bàbá wa Sheikh Abdulwahab Sanusi ọmọ Ìlọrin bíi làwọn àwọn bàbá wa Professor Isa Adébélò gbogbo wọn gbà wọn jẹ student wọn wá ní káwọn wá dúró because tí Lárúbáwá bá ń tẹ Yorùbá ó ṣeé ṣe kó fẹ́ dàrú ẹ̀yin ò lè sọ pé bá a ṣe kọ nǹkan wà ní so gbogbo àwọn ìpele mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n ṣiṣẹ́ tí Kùránì fi di títẹ̀ wọ́n sì ń pín lọ́fẹ̀ẹ́ wọ́n ń pín gbogbo bọ̀tí ńgbọ̀ ya èyí tí wọ́n tẹ̀ tán ibi tí ń tẹ̀ gan-an àwọn gan tẹ̀ Kùránì ní Lebanon gbà náà. no Lebanon kàn jẹ́ printing press ibi tó ṣagbátẹrù rẹ̀ ń Saudi ní Rọ́bítọ̀ Muslim World League so nítorí pé Muslim World League wọ́n kàn mú ọ̀rọ̀ Kùránì máa ṣẹ́ni kì í ṣe ṣẹ́ wọn gan. Ìjọ tí Saudi ti create ọ́fíìsì kan pé ìwọ ló máa mójútó Kùránì oníkẹ́ńfàd Quran complex ní Madina àwọn ti yọ ọwọ́ wọn kó ní gbogbo tí ń jẹ́ ọ̀rọ̀ Kùránì wọ́n dẹ̀ transfer gbogbo tó kọ́ wà lọ́dọ̀ wọn síbẹ̀. Kẹ́ńfàd Quran complex àwọn kan wá dìde láti Nàìjíríà around 1991 92 láàrin ìgbà yẹn. About 30 years ago. Yes. Kódà ẹni tó ṣe ìgbọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀ma ẹni tí ó dìde pé ẹ bá wa náà tún Kùránì wà yìí tẹ̀ was even a military officer. Ìrìnàjò kan ọmọ nísìn he was a colonel àbí lieutenant colonel lóṣogbo láàpọ̀ Òṣogbo ní bẹ́ẹ̀sì nígbà yìí àwọn ni wọ́n ráìtì
rọ́bítọ̀ rọ́bítọ̀ lórí Quran ìjà Quran wa yìí ti tẹ́ ẹ bá wa tún tẹ̀ rọ́bítọ̀ now transferred that to kemfad pé àwọ̀ tẹ́ àwọ̀ ẹ lọ so wọ́n wá agree pẹ̀lú ẹni pé yes a tún Quran tẹ̀ but policy tiwa náà ni pé a tún review o èsì pé bó ṣe wà láti ọgbọ̀n ọdún yẹn látọ̀tẹ̀ a tún tún review so wọ́n dẹ̀ agree láàrin ara wọn pẹ̀lú signature ẹni yìí wá ṣe ń ṣe ẹni tí Ọlọ́run kọ́ máa ṣe tí ò ṣe láàrin wọn àti Kemfad Quran complex wọ́n wá kárí gbogbo ọ̀dọ̀ àwọn àgbà fáyì pẹ̀tọ̀ ẹni tí ń ṣe ni o ibi tí mo bá dé ni o àwọn ọ̀rọ̀ yìí wá fọwọ́ sí fún pé go ahead kí Saudi ó tún Quran yẹn tẹ̀. Now, at this point, ibi tí involvement ibi tí ó ti ka èmi nù gbogbo eléyìí tí ń sọ kalẹ̀ tẹ́lẹ̀ yìí èèyàn ń bẹ. So Kemfad Quran complex ìmọ̀ bó ni wọ́n ṣe nominate ni wàláhì làbí. kò jẹ́ pé lọ́bì rẹ̀. ẹni tó bá máa Saudi ọmọ pé lọ́bì òwò kò ṣiṣẹ́ bẹ́ẹ̀. wọ́n ní criteria wọn tí wọ́n apọ̀ tá a jẹ́ student ìgbà yẹn ní postgraduate student torí ìgbà yẹn kìí ṣe Quran Yorùbá nìkan láàrin ìgbà náà wọ́n ṣe ta Hausa náà ní tí wọ́n ń ṣe ń gbà yẹn ni pé ń ṣẹ̀ tá a fi máa dààmú kiri àwọn ọmọ tí ó ti kẹ́kọ̀ọ́ dé postgraduate nítòsí wá ń bì àwọn ni wọ́n ń lò generally so but àwọn ni wọ́n mú ẹni táwọn bá fẹ́ so wọ́n select èmi àti alfa wa ọlọ́nkọ́ mọ́sá àforíjì wọn Sheikh Ibrahim Dr. Ibrahim Abdulbaki ní wò pẹ̀tọ̀ ká review Kùránì tá a bá rí pé ó yẹ káwọn tẹ̀ wà worthy of publication tá a bá rí pé ó yẹ káwọn tẹ̀ which means tó bá ipá ní ulterior motive kan àbí nǹkan kankan ni clearly láàrin tá a bá fẹ́ wọ́n tẹ̀ á ní Kùránì mọ́lẹ̀ fẹ́ tẹ̀ and I must say this arin tó lè push wa láti ṣe bẹ́ẹ̀ because by the time tá a parí review wa kì í a lè pè láṣìṣe but àwọn nǹkan tó yẹ bí nǹkan kínkín ọ̀pọ̀ tó yẹ pé ní ó lè pé wọ́n gba ẹ̀wà mẹ́wàá in fact maybe for the first time tí ń sọ eléyìí ara àwọn tó sọ fún wa pé àwọn ní Kùránì táwọn náà tú wàláhì làwọn afẹ́ká ńgbà tẹ́lẹ̀ yìí tí orí báyìí ẹ̀bà and report to me dọ̀la ẹni tó bá yẹ kí n fi hàn ń fi hàn I insisted pé gbogbo ohun tí ó bá tèkì Saudi láti tẹ Kùránì tí ó tún gbogbo ohun tó bá yẹ kó tún ṣe ń bẹ is far better than kí wọ́n àmọ́ndọ̀ rẹ̀ wọ́n ka reasons ara reasons tí mo ní pé mà àwọn àfáà tí wọ́n ṣiṣẹ́ lórí ilé àwọn àfáà wọn yóò kọ́ wọn lásán gan-an ó ti fún kìíní yìí ní acceptability ju tí ẹnìkan ó pé òun ṣètò òun wàláhì làbí and based on that wọ́n agree wọ́n wá agree pẹ̀lú pé wọ́n á jẹ́ burden fèmí wípé mo gbọ́dọ̀ ensure because at that time Dr. Ibrahim ti kó Saudi nígbà tá a fi parí iṣẹ́ yẹn àwọn ti kó ní Saudi èmi ni bọ́dì yẹn wà lórí pétọ́ wọ́n lọ ensure pé gbogbo ń tó bá yẹ ká ṣe ń bẹ̀ o gbogbo àṣìṣe ntí rìpọ́ọ̀tù ní wí so I think I spent about another 2 years in ensuring that because kìí ṣe ti ó easy bẹ́ẹ̀ kẹ́ mo ṣe wí ìwé náà wọ́n rò ń gba àtàkọ́kọ́ náà fi sponsor àwọn èèyàn lọ Beirut ẹni tí ò gbọ́ èdè kìí ṣe lédè nǹkan òun lẹ́wọ́n ní kọ́ máa táìpù yóò sì tẹ̀ ọba especially àwọn letters kan bẹ́ẹ̀ ní ojú wa tí ò sí inú èdè ní ọ́ bì so but alhamdulillah eventually ọlọ́run padà ní kí wọ́n tẹ̀kọ́ nígbà tí wọ́n á tẹ̀kọ́ ráì kí ló dariwo kò sí ní tó dariwo di pé wọ́n wá gbé ẹni tó jẹ́ mínísítà ń gbà yẹn
because under Ministry Islamic Affairs lọ́wọ́ wọ́n wá kọ bí preface bí muqaddimah pé tọ́ Kùránì yìí o anybody ló lè lọ check ní tí mo fẹ́ wí yìí o àwọn àgbààfà nílẹ̀ Yorùbá àwọn ni wọ́n ṣe o but lọ́dọ̀ tiwa o to assure us káwo tó tẹ̀ àwa appoint Ibrahim Abdulbaki àti Abdulrazak Alaro àwọn ni àwa appoint kí wọ́n bá wa review kìí ṣe pé wọ́n kọ́ gbàgàdà sẹ́yìn Kùránì yìí o wípé Abdulrazak Alaro àbí Ibrahim lórí review rẹ̀ wàláì náà but muqaddimah privacy gbọ́ pé ministry rẹ̀ ni pẹ̀tọ̀ project àǹtẹ̀ bá wò bí wọ́n ṣe ń kọ́ sí gbogbo Kùránì tí wọ́n ń tẹ̀ náà ni so ìyẹn ni ìmọ̀ ntọ́fà but mo rò pé nǹkan kan àwọn kan gbọ́ nǹkan mí yé ń bẹ̀ pé wọ́n pa ọkọ̀ àwọn bàbá rẹ̀ wọ́n wá fọkọ̀ tí wọ́n sí Ọlọ́run kọ́ mọ́ sí wa lórí ìlú and that is why kí n tún repeat ẹ̀ ń bì nígbà tí mo wá gbọ́n tí wọ́n ń sọ yẹn to the point bẹ́ẹ̀ ni ẹlòmíì ṣe bí n tí mo fi gba PhD mi nù ní Saudi. ok ọlọ́ọ̀jí Kùránì kan gbà náà. pé wọ́n withdraw PhD o kọ́dọ̀ ọkọ̀ lẹ́tà sí University of Ilorin pé PhD rẹ̀ wọ́n kó Kùránì àwọn bàbá ló jí gbé. So I took a decision tí mo sì stand lórí ẹ̀dọ̀là ìnọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà ni ò ṣe kínní nítorí ìtayé pẹ̀lú ohun tó wá ṣẹlẹ̀ yìí never ẹ̀ lérí ní CV mi. Allahu Akbar. And I'm proving it up till today. Gbogbo ohun tó lọ ń ṣe fún mi láti gbà ọ́ di sẹ́yìn. Lọ́rẹ́ lomi nǹkan sọ pé wọ́n á fi ń gboyè wọ́n á fi ń gbà. It's not even part of my CV up till today. Láti jọ́ tí wọ́n ti gbárò lé ìdìde. Wọ́n wà entitled sí iṣẹ́ tí mo lo ọdún méjì ó jù bẹ́ẹ̀ lọ sí. Ó ní iye pọ́ìntì tí ó score mi. Ní bá pé èmi mo ṣe nǹkan báyìí but voluntarily ẹni tiẹ̀ mention rẹ̀ kì í ṣe pé ìní right àti mention but ẹni mention rẹ̀ ẹ̀kún ó fi dájú pé kì í ṣe pé àníyàn àti orí ayé kan àbáti orí popularity kan torí mo rò pé táwọn èèyàn gbọ́ yé mẹ́nu so but mo rò pé tó ti. Alhamdulillah Ọlọ́run bá ọ ní bá.